A kú ọdún o, a kú ìyèdún, ọdún ayọ̀ la ṣe, àṣèyíṣẹ́ míì lọ́la ọba àdániwáyé. Ọdún tuntun tá a fẹ́ mú yìí, ọdún ayọ̀ ni yóò jẹ́ fún wa. Àní rí ikú ọmọ, àní rí táyà, àní rí tọkọ. Ohun rere tó ń bẹ lọ́wọ́ wa, èṣù ẹni ègbé kò ní gbà lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ ni ohun rere tí ọkàn wa ń pòǹgbẹ lágbára Elédùà yóò tò wá lọ́wọ́. Ọdún ayọ̀ la ṣe, a kú ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì yóò sàn wá. Bẹ́ẹ̀ lọ́dún tuntun tó ń bọ̀ yóò rọ̀ wá lọ́rùn. Àní rí wàhálà, àní rí dààmú. Ìdààmú ayé ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa o. Gbogbo tó wù kú wàhálà kó sọ̀rọ̀ ẹ̀ dà lágbára Elédùmarè kò ní kàn wá, kò ní kan bí wa. A kú ọdún, a kú ìyèdún. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri nílé lóko àti lẹ́yìn òde àti gbogbo ibi tí atẹ́gùn ojú tó ní fẹ́ dé. Bẹ́ẹ̀ sì ń bá wa wo gbogbo fídíò wa, tẹ́ ń ra dátà, tẹ́ fi ń wo fídíò wa, tẹ́ ń subscribe sórí YouTube wa. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A kí yín pé a kú ọdún, a kú ìyèdún. Ọdún ayọ̀ la ó ṣe o. Ọdún ìgbéga ni yóò jẹ́ fún wa. Ọdún ìrọ̀rùn ni yóò jẹ́ fún wa. Ọdún ìbùkún ni yóò jẹ́ fún wa. A kí yín pé a kú ọdún, a kú ìyèdún. A tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbárùkù tì wá fọdún tó ń kásẹ̀ ńlẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa, bàbá àlùbáríkà, àwòràwọ̀ àgbáyé, bàbá tó kalẹ̀ sí gbódú. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Dr. Yinka Redin. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Primate Babátúndé Elijah Ayọ̀délé. A dúpẹ́ o, a dúpẹ́. Prophet Michael Ọlọ́run ń bẹ. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Prophet Ọmọ́tọ̀ṣọ́. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ pẹ́ òkun. A dúpẹ́. Dr. Alhaji Abdulmutiu Adéwálé, ọ̀gá iléeṣẹ́ Aliatic Travel and Tours Limited. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Alhaji Monjid Ọládélé, ọ̀gá iléeṣẹ́ Ayusuf International. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Alhaja Mistura Àmọ̀kẹ́ Àṣàfà Adéròmú Tèmíní Success. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ obìnrin onínú àrà Queen Àràlọ́lá Ọlámúyìwá. A dúpẹ́ o, a dúpẹ́ pẹ́ òkun. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Dr. Olúwarótìmí Michael Onímọ̀lẹ̀ Ọba àrà. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ pẹ́ òkun. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Adéníyì Àrẹ̀mú, ọ̀gá iléeṣẹ́ RF International. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Prophet Ọládélé Genesis Ògúndípẹ̀. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ yín. A kú ọdún, a kú ìyèdún. Merry Christmas and prosperous New Year in life. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.